ọ̀rọ̀ ńlá lélẹ́yìí o. Wọ́n dá aláboyún kan lóró, wọ́n pa á, wọ́n tún kùn ún bí ẹran nílùú Ìlọrin. Àwọn olùgbé agbègbè Tèmídire, Ẹgbẹ̀jìlá nílùú Ìlọrin tí í ṣe olú-ìlú ìpínlẹ̀ Kwara ni wọ́n ti wà nínú hílàhílo, wọ́n wà nínú ìdààmú, wọ́n wà nínú ìbẹ̀rùbojo báyìí gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ pé wọ́n ṣekú pa aláboyún kan tí wọ́n tún kùn wẹ́lẹ́wẹ́lẹ́ bí ẹran ní agbègbè náà. Gẹ́gẹ́ bí a ṣe gbọ́, wọ́n ní lówùúrọ̀ kùtùkùtù ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 21 oṣù kẹjọ ọdún tá a wà yìí náà ni wọ́n rí òkú aláboyún ọ̀hún tó jẹ́ pé àwọn kan ti dá a lóró, wọ́n ti ṣekú pa á, wọ́n tún kùn ún bí ẹran ní agbègbè ọ̀hún. Gẹ́gẹ́ bí a ṣe gbọ́, wọ́n ní kinní ọ̀hún ló fẹ́ jọ ti Àáfàá Ràmọ́nì tó ṣekú pa Yétúndé nílọrin tó tún kùn ún bí ẹran. Ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ ni pé wọ́n ní arábìnrin tó jẹ́ olóyún yìí, wọ́n ní ọkọ rẹ̀ ló ń ṣe káràkátà tó sì ń ta àwọn kẹ́míkà tí wọ́n fi ń fínko ní ẹnubodè àríwá ìpínlẹ̀ Kwara. Ṣùgbọ́n lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ burúkú yìí lọ́jọ́ tí yóò ṣẹlẹ̀, wọ́n ní ọkọ rẹ̀ kò sí nílé, ìyàwó nìkan ló wà nílé ní agbègbè Ẹgbẹ̀jìlá nílùú Ìlọrin. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wí, wọ́n ní lálẹ́ ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ ni àwọn èèyàn ni wọ́n rí aláboyún yìí tó sì ń lọ lè ra nǹkan bí ẹni pé ó fẹ́ gba àlejò. Wọ́n rí i pé ó dàbí ẹni pé aláboyún yìí fẹ́ gba àlejò lálẹ́ ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ kó tó di pé ilẹ̀ mọ́ lówùúrọ̀ kùtùkùtù tọ́sídẹ̀ẹ́ tí wọ́n sì rí òkú aláboyún yìí. Àwọn tí ọ̀rọ̀ náà ṣojú tí wọ́n wí, wọ́n ní ṣe ni wọ́n rí ọkùnrin kan ní ilé wọn nílé aláboyún yìí láàárọ̀ kùtùkùtù ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ tí wọ́n sì rí tó gbé báàgì kan lọ́wọ́ tó jẹ́ pé ọ̀rá dúdú níbẹ̀ ní ọwọ́ rẹ̀. Nígbà tí wọ́n rí i, wọ́n rí i pé ẹ̀jẹ̀ ló rọ sínú báàgì ọ̀hún, léyìí tí wọ́n fi ń béèrè lọ́wọ́ rẹ̀ yìí pé níbo ni ó ti rí eléyìí. Ṣùgbọ́n ká tó fọ̀ ká tó wí, ká tó wí ká tó fọ̀, ká tó fà ká tó wí, ṣe ni wọ́n rí òkú aláboyún yìí lẹ́gbẹ̀ẹ́nugbó tí ó jìnnà sí ilé wọn rárá tó wà ní àdúgbò náà, tó sì jẹ́ pé aláboyún yìí wọ́n ti ṣekú pa, wọ́n rí apá, wọ́n rí ẹsẹ̀, wọ́n rí itan. Bákan náà ni wọ́n tún rí àwọn ẹ̀yà ara kọ̀ọ̀kan, ṣùgbọ́n wọn ò rí orí aláboyún yìí, wọn ò rí níbẹ̀ mọ́, kò sí orí níbẹ̀ mọ́. Eléyìí ló dá ìpayà àti hílàhílo ló dá sílẹ̀ láàrin àwọn olùgbé Ẹgbẹ̀jìlá nílùú Ìlọrin. Báyìí ni wọ́n ránṣẹ́ sí àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n di páńpẹ́ òfin gbé ọkùnrin yìí tí wọ́n ní ó jẹ́ àbúrò ọkọ olóyún tí ó dágbére fáyé yìí. Títí dìgbà tí à ń parí àkójọpọ̀ ìròyìn yìí, wọ́n ní àwọn iléeṣẹ́ ọlọ́pàá gbà tọwọ́ alukoro ọlọ́pàá Adétóun Èjì Adéyẹmí. Wọn ò tí ì sọ nǹkan kan nípa ìṣẹ̀lẹ̀ náà, bó tilẹ̀ jẹ́ pé àwọn oníròyìn ti kàn sí i, ṣùgbọ́n kò tí ì fi èsì, kò tí ì fi ránṣẹ́. Ní báyìí o, wọ́n ní wọ́n ti gbé afurasí yìí, wọ́n ti mú un lọ sí ilé ẹ̀ka tó ń tọpinpin ẹ̀sùn ọ̀daràn nípínlẹ̀ Kwara láti ṣe ìwádìí tó múnádóko. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ Àtúntàrẹ Online TV. Orí tẹ̀ fi wò wá kò ní di ohun tí ẹ ó